kò sí ń tọ́dà bí òmìnira. ìran Yorùbá ń sùn jù o. ìran Yorùbá ń sọ àìsùn pé ìbá ṣe wí tẹ́lẹ̀ náà nu. tí gbogbo owó tó máa pariwo pé ilé yá ilé koko ń ta gbé. agbe olóhùn méjì tí wí ànílé koko ń ta gbé. Yorùbá nation ni. nìkan náà ní tiwa ẹjẹ́ àrèlé o. tiwa ẹjẹ́ àrèlé o. ọ̀rọ̀ wa ti orelé kò délé. oroko kọ̀ dáàlà oko. làfi wá change orin kú òun bẹ̀. a fẹ́ lọlé ọ̀nà jìn ọ̀nà òjìn àti débẹ̀ ọ̀dẹ ti kẹ́. oríṣiríṣi ẹ̀gún òṣùṣù ní bẹ lójú ọ̀nà oríṣiríṣi ìdágbẹ́ igi tí igi wọn bẹ́ sójú ọ̀nà ó nira pọ̀ láti kọjá. ilẹ̀ tíyá ọmọ Yorùbá jáde lé. kàkà ká fi sùúrù yí àwọn igi ọ̀hún kúrò lẹ́yọkọ̀ kejì ojú ń kán wa jù a fẹ́ sáré fo igi ọ̀hún àti gbàgbé pé wọ́n ní kínní rẹ ni bọ́ọ̀lù oko tó rodò ọba ń bẹ̀ kò sí nǹkan kan tí yóò ṣe ẹ̀ka alẹ́ ẹ̀kú ilé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti tún máa wò mí jákèjádò àgbáńlá ayé ọ̀rọ̀ tún fẹ́ bọ́ mẹ́wàá ó ṣẹlẹ̀ nǹkan ó ṣẹlẹ̀ alárẹ̀ ó jàgbá nǹkan ó gbé nǹkan àánú. àkàndá ẹni ó sọ̀kò sórí òrùlé lọ́fẹ́ gbọ́ tẹnu onílé ẹni tí ó bá fẹ́ bọ́kọ lóbìnrin jà kò ní nàyàwó ẹ̀ àìlèjà ńlẹ̀ bàbá mi ò dé bíbẹ̀ èèyàn bá lè jọ ọdún iwájú ta lé bàbá rìn gbèjà ni mo yí kóró mọ́lá kóró mọ́wọ́ ló wá. àìtódó tàṣí kọ̀ọ̀kan díjú àkèré díjú àwọn ọ̀la kọ wa mọ́lẹ̀ wọ́n pẹ́ sọ ni àwọ̀ ọ̀la mọ́lẹ̀ ni àwọ̀ ọ̀ràn wọn sẹ́. mo ti wí tẹ́lẹ̀ wípé anybody tó bá gbé ẹnu nígbèkúgbé tó bá sẹnu ṣekúṣe sí mi èmi àkàndá rẹ́dì láti fún onítọ̀hún lésì ìdé kùnkùndùn. ìfẹ́ ìdójú ọ̀tá lọ. ṣé gbàgbé ìyàwó wa ń gbà kan rí àlè wa nígbà kan rí ọ̀rẹ́ wa nígbà kan rí ọ̀rẹ́bìnrin wa ń gbà kan rí tí wọ́n ní ọjẹ́ tó léegun ni sọ́ọ̀lẹ̀ ó lẹ́ran díẹ̀ sì wá ń bẹ̀ tó wá sọ̀kò ọ̀rọ̀ sí wa lẹ́yọkọ̀ọ̀kan wọ́n wá ń ṣe bí ẹni pààní fèsì àlèmí wo mi kọ̀rọ̀ ọmọ mi lójú kí ló ń ṣe wàhálà sí àkúkú tìtúká. lọ́mọ ìyá dòdò yín ẹjẹ́ àrèlé wa káre gbádùn Yorùbá o ilẹ̀ tíyá ọmọ Yorùbá jáde lé èyí tá a ṣe lóko ẹrù tó lé. béèyàn kan pàṣàmọ́ torí tiwa àwọ̀ ráàyè àṣàmọ̀ bàjẹ́ balẹ̀rù kò síkú tí ó pàgbàjẹ́ tá à ní bá po lórí à ń bẹ̀. ẹni ó sọ̀kúta luni ló béèrè ìdàrọ́ ẹ̀ ń sọ̀kúta luni ló ní aṣọ ìdàrọ́ lu ohun ó ń bẹ lọ́wọ́ mi wọ́n sọ. alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mọ́dọ́dẹ o alákàndá mi mà dé dádì mọ́mí brọ́dá sísá máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mọ́dọ́dẹ o alákàndá mi mà dé dádì mọ́mí brọ́dá sísá máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá. àkàndá kó tó di pé wọ́n sọ̀rọ̀ púpọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ sáré tọrọ àforíjì pàtàkì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé pàápàá jùlọ lọ́wọ́ Ajíkọ̀bí fúnra lára ẹ̀ Àfáà Buhari ọmọ Musa ìròyìn kan la gbọ́ láàárọ̀ àná lọ́ta gbogbo wa jí àmọ́ wípé ọ̀tọ̀ ni Buhari tí wọ́n ń sọ Buhari ọmọ Musa làwá pé ṣé àsìwé ọ̀tá sì sọ ṣòkòtò bá Músẹ̀mí lọ́rùn ilẹ̀kùn arábìnrin tó fi fọ́nrán síta tó pé ọkọ òun ni Àfáà Buhari tí wọ́n jí gbé kò ládélẹ̀ wípé Buhari Ajíkọ̀bí kọ́ mẹ́wàá Buhari lè pọ̀ nílọrin tòótọ́ ṣùgbọ́n èyí tó popular tí àwa mọ̀ Buhari ọmọ Musa ni apology to Buhari ọmọ Musa Àfáà Buhari ọmọ Musa àwa ò sí nínú àwọn tí wọ́n ń gbèrò láti fi orúkọ yín pawó and to God be the glory mi àkàndá nínú ètò tí mo ṣe lánàá out of love ni kò síbi tí mo sọ pé kẹ́ ẹ dáwó fẹ́ nìkankan.
ṣùgbọ́n tí mistake bá wà kò sí ní tó bàdì tá a bá wá ṣe correction ẹ má bínú gbogbo ọmọ Nàìjíríà kò ṣeé ṣe kírú ẹ̀ ọmọ máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan á gbà fúnra wa náà ni á manage ara wa náà ni ẹnìkan kan ò pé tán kò sẹ́ni tó mọ̀ tán kò sẹ́ni tó clean kò sẹ́ni tó mọ́ tán. nípa bẹ́ẹ̀ náà ni kí n ti fi gbólóhùn kan báwọn èèyàn tí wọ́n ń kọ́mẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ó jẹ́ pé wọn ò ní rònú àròjinlẹ̀ pàápàá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọn ò lè tó lédè bíi pé wọn ó tòlú ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò ní làákàyè tá a fi wà láwùjọ èèyàn kálukú kan ń yanu wọn ń sọ̀rọ̀ ni kálukú kan ń táìpù wọn ń táìpù ọ̀rọ̀ ni ní tí wọ́n ń táìpù wọn mọ́ ìpẹ̀yìnsí rẹ̀ wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bú wa wọ́n yọ sùn tètè wọ́n sọ̀rọ̀ àlùfànṣá wọn ò rántí mọ́ wípé at least kátẹ̀ sọ pé Buhari ọmọ Musa kan wọ́n jí gbé Buhari kan wọ́n jí gbé èèyàn kan ni wọ́n jí gbé wọn ò lọ́rọ̀ rí lẹ́nu pàápàá. well gbogbo tẹ́ ẹ bá sọ sẹ́mi Àkàndá omi tá a dà sẹ́yìn dẹ́ láàrin kò mọ́rú wa lára àwọn ò tí ẹ ríro àti ẹ̀mọ̀ pẹ́ nìkan kan ń táìpù nǹkankan ntọ́ bá kọjá àyè mà sì delete wèrè sọnù ntọ́ bá kọjá àyè mà sì báàní ẹ̀kọ́ lórí péjì mi mẹ́rin anybody ń sẹ́ ntọ́sẹ̀lẹ̀ tí mo gbé jáde ń kọjá àyè pọ̀ bàbá la fẹ́ wádìí ọ̀dọ̀ ta la ti fẹ́ wádìí ìjìnlẹ̀ out of love ìfẹ́ ta ní sí àáfà Buhari náà ló jẹ́ kí n ṣe nǹkan tẹ́mi ṣe o ibi tá a tiẹ̀ wá ń bá a dé gan ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan ṣẹlẹ̀ sẹ́lòmíì yóò yẹ ká dá sí tá à ní dá sí. Alákàndá mo wọ̀lú wá Alákàndá ọ̀rọ̀ mo dóde o Alákàndá mo mọ̀ rí ẹ̀yin dàdí ẹ̀yin mọ̀ mi máa ń bọ̀ o àlóyà gàjọ gbádùn Àkàndá o Alákàndá mi mọ̀ rí Alákàndá mi wọ̀lú wá Alákàndá ọ̀rọ̀ mo dóde o. mi ò mọ̀dí táwọn èèyàn fi máa ń tèkì gbogbo nǹkan as offence. Alákàndá mi mọ̀ rí. bẹ́ẹ̀ bá ń bínú orí ẹni lọ́ọ́ fi fìlà dédì ẹni tí bá ń bínú mi kọ́ mọ̀ wulẹ̀ jẹun mọ́ borí tó bá jẹun àtàtọ́ pa lórí ni jẹ́jẹ́ ni mo ń ṣe tèmi jẹ́jẹ́ mò ń rìnrìn mi jẹ́jẹ́ mò ń hùwà mi ọ̀rọ̀ Tenny Omoolofo mo bá wá àti àwọn alligator tí wọ́n ń báàkì tí wọ́n ń gbó bí ajá the backing alligators. àwọn ń sọ̀rọ̀ wọ́n ń pòwe díẹ̀díẹ̀ ni àwọn ò ráàyè láti pòwe sákátá pàrálàgbá sétọ́. òòṣà tí Ṣàngó mi ò lè nà àríkọ́ ló lè sá ọmọọ̀nà tán fi ṣèpẹ̀ fólúkòso àyànràn náà ni mo dòrìṣà mo di Ṣàngó ibi tí wọ́n sọlẹ̀ sí Ọ̀yọ́ nìkan èmi ò bẹ́ nìkan jà fọ́gùn gbogbo ilé lójú òkò ìjà tẹnu ìbánjò wàràwà nbọ ni wọ́n sọlẹ̀ sí lónìí kò sẹ́ńtọ́mọ̀ Tenny Omoolofo. mi ọmọ tí mo ṣe fún mi ọmọ tí mo rà nígbà ẹ̀ ayébáyé láti rí ọkùnrin àtobìnrin tí wọ́n jọ ní àjọṣepọ̀ tí ò sì ní lọ dandan mọ́ mi ò mọ nǹkan tá a rà nígbà wèrè o ó tiẹ̀ ti wá di ajá báyìí gbígbó lókù tí ń gbó kálé bíbù lóbù tí ń bu ẹni tó bá rí jẹ sí bíbù ní ń bu àwọn èèyàn sán mo sọ fẹ́nìkan lánàá mo ní do you know wípé níwọ̀n bá àgbà tí Tenny Omoolofo ti mọ̀ wípé ọ̀nà ìjẹ́ ti dí ọ̀rọ̀ Yorùbá nation kò sí pawó sápò mọ́ mo ní ó ti rẹ́dì láti bà anybody jẹ́ ó rẹ́dì láti fa anybody wálẹ̀ ó rẹ́dì láti gé anybody tó bá wà ní àrọ́wọ́tó ẹ̀ jẹ ìdènà tí ò fi hesitate láti sọ̀rọ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìdènà yìí tí ò fi máa là tó fi jẹ́ pé everybody ní sọ̀rọ̀ sí ẹ̀fílẹ̀ àbẹ́là ni sẹ́ẹ̀gbàgbé tí mo fi wé àbẹ́là ni kò ní pẹ́ jó tán. bẹ́fẹ́ gbẹ̀dọ̀ kí Yorùbá o. ìpín kan náà lòun àti sọyẹ kó rí bẹ́ẹ̀ wà sọyẹ kó rí bẹ́ẹ̀ bí ọ̀yẹ kó rí bẹ́ẹ̀ bọ́yẹ kó rí bẹ́ẹ̀ bí ọ̀yẹ kó rí bẹ́ẹ̀ á jọ mọ̀ ọ́ fúnra wa. bó ṣe wí bó sodò. wẹ́ẹ̀ kí ni Tenny Omoolofo ṣe kí ni sọyẹ kó rí bẹ́ẹ̀ ṣe nbo ni wọ́n ti ń gbé àgbèrè wọn kọjá mọ́sáàsì nbo wọ́n ti gbẹ́bọ wọn kọjá oríta nbo wọ́n ti gbé sàárà wọn kọjá mọ́sáàsì nbo wọ́n ti gbé ìpèsè kọjá ṣọ́ọ̀ṣì bó ni wọ́n ṣe tẹ̀sọ́ àgbàmọ́lẹ̀ wáyé tí wọ́n fi kọjá àyè sí àkàndá ọ̀rọ̀ Awékòǹkò ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lónìí o wìnrìnwìnrìn. Alákàndá mi mọ̀ dé. pápápá ẹ jẹ́ kí n sáré gba èrè kí n gbàdúrà sórí náà o kó tó di pé wọ́n mọ̀ bá ètò lọ pápápá náà rìn ó ṣe pápápá pépè gbígbé àwọn bàbá onísọ̀nà kí n tó wá sọ tí mo bá wá gan-an.
hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. báwo lẹni bá wa sọ̀rọ̀ ṣá ò lè bára wa sọ̀rọ̀ ni kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí aláìgbọ́n. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́ ló pọ̀ ní ìlú ọ̀pọ̀lọ́ ṣùgbọ́n tí ọ̀lọ́pọ̀lọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ dandan kí gbogbo Yorùbá ó gbọ́n. báwọn ọ̀jọ̀gbọ́n kọ̀ọ̀kan bá ti ń bẹ láàrin wa bùṣebùṣe àwọn náà ni wọ́n máa kọ̀ǹtúrò àwa tá a gọ̀. wẹ́ẹ̀l kí mọ́ gbàsìkò ẹ̀yìn èèyàn mi ọ̀rọ̀ Yorùbá nation náà ló kó ẹyẹlé pọ̀ mádìẹ òjò tó rọ̀ tí ò tètè dáwó nǹkan ẹyẹlé pọ̀ mádìẹ òwe la fi pa. tí ẹ lè dánúrò ní àbí kí ni ìṣòro wa gan-an. àgbàlẹ̀ Yorùbá ilé olómìnira ti Yorùbá òun náà lọ́mọ kó wa papọ̀ o la fi ń pe ara wa ní agitators Yorùbá world media àwọn tí ó yẹ kó jẹ́ Yorùbá local media wọ́n pera wọn ní Yorùbá world media. Are you kidding me? àwọn tí ń gbó bí ajá àwọn aláriwo àwọn ẹlẹ́kùn òfo. wọ́n gbẹ̀kún sórí screen ni ká ẹ lè bá àṣàánú wọn dáwó fún wọn àwọn afẹ́kún gbowó afẹ́kún gbọrẹ afẹ́kún béèrè àánú nǹkan máa ń wá sympathy káàkiri ẹ̀rí bí máa ṣàánú wọn ìgbà kan wọ́n gbéra wọn pamọ́ ká ẹ lè dáwó àwọn èèyàn já sí wọn ò dá sílé kan ara wa kan wọn wá bìbínú jáde wọn nítorí túbí ejò kò sí tẹ́nìkan kó fèrú wa ṣe àwa gan àgbàlagbà tọ́ọ̀gì nínú oyún mo ti ya tọ́ọ̀gì wọ́n Ọlọ́run ló ní kí màmí ó bí mi wọ́n bí mi teyín ni mo ti wù yín kí màmí ó tó bí mi ọmọ pẹ́nu ló fi ya tọ́ọ̀gì èmi gan san lórí ọ̀gbọ́dọ̀ má san lórí náà èèyàn ò ní san lórí Nàìjíríà wọn ò ní jí orílẹ̀ ayé rẹ̀ ṣe ọ̀sán lórí orí ẹ gbọ́dọ̀ ọ̀gbẹ́ni bó bá ní wèrè ò lárúmá o wọn ní wèrè lélẹ́yìn náà ẹja sá fún. bí ìdààmú bí wàhálà lọ́tẹ̀ mú dé bá lọ. anything tó wù kó mú balẹ̀ Yorùbá bọ́ bá dàrú á padà tún tò bọ́ bá yá àwọn èèyàn kan ń bẹ ẹ ti mọ̀ wọ́n pé wọn ò ṣeé bá rìn wọn ò ṣeé bá ṣọ̀rẹ́ ẹ yá jìnnà sí wọn o. ìyá mi a máa sọ̀rọ̀ kan aléyìn ò ṣeé sẹ́wò bí iṣu èèyàn ìbá ṣeé sẹ́wò bí iṣu ni bóbìnrin bá ṣeé sẹ́wò bí iṣu ni ká ló lè fi kánná dọ̀ báyìí pé eléyìí dáa àní máa ṣìyàwó fẹ́ àní máa ṣìyànyàn lọ́rẹ̀ẹ́ egun eléegun ni mo gbé mo yà jùlẹ̀ ilé burúkú òṣòro wọ èèyàn gbọ́dọ̀ pẹ́ńbẹ́ ni èèyàn pẹ́ńbẹ́ o mo yà sáré yẹ́ gbálẹ̀ eléyìí ò ṣeé yẹlé kò ṣeé tolé kàndánù rẹ̀ sì ni bí èèyàn bá fẹ́ délé gan àwọn ará ilé gan sọ kò sí yàn pé àńjọ tó ti ń fàbọ òyìnbó jẹun kò fọmọ lọ́wọ́ rí ìwọ wá ní tako ní tàbí ọmọ ọjọ́ mẹ́jọ yá àbí ló ti gbé wá yà gbé lọ padà ẹni ó gbàrọ wá ni ó gbàrọ lọ mo yá dá padà mo yá yẹ gbálẹ̀ ara wa ń kan wèrè ń wá ń torí tu bí ejò ń wá ń kanra káàkiri ń wá ń gbó kálé ń wá ń gbọ́ àwọn èèyàn jẹ káàkiri wọn láàdá ṣùgbọ́n wọn ò padà rí èèyàn tó dáa tó wa mọ́ àbí ọ̀tán. aṣọ tí ìpín bá bọ́ọ̀lẹ̀ bàbá ẹni tí ọwọ́ ò sí ẹ̀yin náà ò rí bí ṣe ń ké fatafata ta ló fẹ́ fẹ́rù ẹ̀ níyàwó ó lè gbà kí bàbá rẹ̀ ọ fẹ́ lé wọ́n lè gbà kẹ́gbọ́n tí ọ fẹ́ lé wèrè kan tiẹ̀ ń jẹ́ Peter ó dàbí ẹni pé òun náà jọ ń ṣe tuntun mẹ́lẹ́tò ìyẹn máa ń bùyàn lórí social media níbẹ̀ bá ti sọ̀rọ̀ sí Tenny Omoolofo wèrè mú wèrè lóde bàbá mo ti yọ ọmọ ń dìjà lẹ̀ ìkan ògbé kan eégún ilé lábala irú èrò ń borùn irú aṣọ oko ń tilé èèyàn bí ìgbín ní ìgbín ẹni bí àwọn onírà ń he Peter òun náà kọ́ ni ọ̀sẹ̀nu ti polo òun náà ń ṣètò wèrè gbígbẹ wèrè tútù wèrè mú wèrè lóde wèrè fìtì wèrè
péye. ṣé ẹ tún lè jọ gbé ẹ tún ní pẹ́ mọ̀ fẹnu ara yín wẹ́nu ẹja àṣẹ̀ṣẹ̀ èèyàn rẹ bíi tẹ́yìn ilẹ̀ kí n gàn ọ́ ní rí ìgbà tó bá rí n tó fi sẹ̀yìn pé ọmọ lórúkà kẹ́yìn yìí. àbí kí ni ká ti gbọ́ òun pàwọ́ gan-an là ń ṣera wa. ntọ́ tó attract irú wa náà nu bí ó ṣe attract ọ̀pọ̀lọpọ̀ èèyàn nu nígbà wọn bá débẹ̀ ni wọ́n tó mọ̀ wípé dúdú lẹ́yìn rí òde ni bàǹtẹ́ mọ́ lóde ọ̀dọ̀ tí ń nú. bí ọ̀sẹ̀ ká mọ̀ sí. àbí kí wá tiẹ̀ ní gan-an. jàǹbá síra wa kátorí kálédèpò ká mọ̀. àwọ̀ ọ̀nà ẹ̀ pé kọ́ sọ́ra kọ́ mọ́ ta sọ́nà ọ̀dọ̀ mi. ẹra wa lẹsẹ̀ sódà. tẹ́pọ̀n lóòótọ́ àwọ̀ rẹ̀ yíjúra wọn lọ. ariwo lásán kọ́ ni music. báwo lè sùn kí wọ́n. ariwo kọ́ ni music. agbára yóò pọ̀jù bí Yorùbá dẹ́ẹ̀dẹ́ mi náà wé o ẹ jẹ́ ká ṣe díẹ̀ díẹ̀ tó rọ́jọ́ la. àwọn ilé ò lè ṣe díẹ̀ o ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn ti wọ̀ wọ́n lẹ́wù ara tiẹ̀ wá ń kán gan lọ́wọ́ báyìí àti dínà jẹ rẹ̀ àti dínà jẹ rẹ̀ ìgbà tí Yorùbá nation ti crash wọn ò ní nǹkan tán fẹ́ sọ lé lórí mọ́ ṣé ẹ mọ̀ pé mo sọ àsọtẹ́lẹ̀ wípé wọ́n padà sí fracas ó ti wá sọ ọ́ di fracas báyìí bí ọ̀bá bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho yóò ta sí Professor Banji Akíntóyè wọ́n ti fìgbà kan pè wọ́n bàbá àwọn rí o. àwọn bàbá wa tó ṣàna ibi tán bá wa dé la wà yó ibi tẹ́rìn méjì bá ti jà koríko yìí. yóò dẹ̀ mọ jáde síta yóò mọ fọ́kà wípé òun gbákàntì síta láti tọrọ owó lọ àwọn èèyàn tẹ́ ẹ kónú gúrùpù tẹ́ ẹ ń tọrọ owó lọ wọn ń kọ́ àwọn eléyìí iṣẹ́ èèyàn àwọn owó tẹ́ ẹ gbà lọ́ wọn owó ìlú wo nu òun ìṣòwò oníná owó kíkó pamọ́ ni nbò lẹ kó pamọ́ sí kí wọ́n dá tọrọ fún yín kẹ́ ẹ yọ náà yín bẹ̀. ẹ ò lè gbérí mọ́ Yorùbá ẹ ronú lónìí kẹ́ ẹ jẹ́ ká lè tẹ̀síwájú. ilé tá a fi tọmọ èrì ní òwò ẹ̀sà ti kó jọba ìgbéraga ti wá dé owó ọ̀hún ti dé sápò yín ẹ kú iṣẹ́ ẹ máa ná. ojú ọrùn tẹ̀yẹ fò. àtiwọ́ àti sọ́yẹ kó rí bẹ́ẹ̀ rọ́. láì lè fa apá kọra wọn. àti àwọn tẹ́ẹ̀jọ́ ń gbó kálé bí ajá. ìwọ àti sọ́yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá yan yèrí rárá láàyò ẹ wá bẹ̀rẹ̀ sí ní taasi ẹ bẹ̀rẹ̀ sí ní fọ̀npọ̀rí ẹ bẹ̀rẹ̀ sí ní bu wẹ́ẹ̀ tó náà jẹ lóyò ẹjọ́ máa fèsì ara yín wàhálà alẹ́ ayé gbogbo yín ni. ìkankannu yóò ṣe é gbèjà Tenny Omoolofo ó bá mi jà torí yèyé dára ọmọ pọ̀jù o. ará àtàní kọ́ ọmọ gbìjà ará àtàní kọ́ ọmọ gbìjà wọ́n ń bú mi wọ́n ń sọ̀rọ̀ sí mi ò rí nǹkan kan sọ sí. ẹ ń bá súnmọ́ mi ni màá jìyà rẹ̀ mi ò ní lè gbìjà rẹ o wọ́n mọ̀ sọ pé torí ti ń bẹ láàrin wọn ní ṣe ń gbìjà rẹ̀ hàn ará àtàwọn tẹ́ mi lọ́rùn jàrá lè lọ́ má bínú o. èmi ọmọ tí wọ́n rà ń gba ara wọn jàre ntẹ́ ewé ọtẹ́ rí ẹ̀rà lọ́wọ́ ara yín well woman tí wọ́n pè ní sọ́yẹ kó rí bẹ́ẹ̀ má gbàgbé o ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi sí pé mo ní àbẹ́là ni o òun náà ò ní pẹ́ jó tán. náà ọ̀rọ̀ nípa Yorùbá nation àwọn èèyàn ti ń gbé kọjá bíi tá a rò pọ́ yẹ kó dé o mánu woman kan fi voice note síta ìpè ní ń bu jólẹ̀ kẹ̀rẹ̀bẹ̀tẹ̀ now Yorùbá nation ti crash èmi Àkàndá ti sọ lọ́pọ̀ oṣù sẹ́yìn mo ní agitation ilé tá à ń gbé lọ èpo ti kú tá a bá máa rebuild lókù now lẹ́yìn ìgbà tó wá kú àwọn tó wá jẹ́ actors wọ́n tún wá ń pa á sí lójoojúmọ́ because mi ò rí nǹkan tó yẹ kó mú sọ yẹ kó rí bẹ́ẹ̀ máa jáde everyday láti máa àtáàkì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho láti máa àtáàkì Professor Banji Akíntóyè ó possible bọ́bá tiẹ̀ jẹ́rú wa làwa ń ta sí wọn torí pàwọ̀ òfìgbà kankan bá wọn sọ̀rẹ́ rí bọ́tì ẹ̀yin tẹ́ ẹ ti jọ ń jẹ tẹ́ ẹ ti jọ ń mu bíi Tenny Omoolofo tẹ́ wá pàdé ọ̀rẹ́ dà tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sáwọn bàbá àgbàlagbà yìí tẹ́ wá kọ̀yìn Professor Banji Akíntóyè àti Professor Wálé Adéníran ẹ̀dẹ̀yìn wọn kọra wọn àwọn kan ní Professor Wálé Adéníran ní rojọ́ fáwọn kan àwọn bloggers tí wọ́n fi hàn against Professor Banji Akíntóyè bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí kí ni Professor Wálé Adéníran fẹ́ jẹ lérè ńbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfànṣá pé Professor Banji Akíntóyè o àwọn olóṣèlú ní ṣiṣẹ́ fún o àwọn èèyàn tó ní Dúpẹ́ Onídìrí ṣiṣẹ́ fún olóṣèlú á ti wá ṣe lé sí báyìí a trust ara wa àgbára wa gbọ́ ó tiẹ̀ pé bí wọn ò bá gbarú wa gbọ́ because ọ̀ndọ́gbọ́n ta sí wa pé a endorse Bọ́lá Ahmed Tinubu wọ́n wá ń sọ̀rọ̀ nípa Alhaji Tajudeen Adigun Tenny Omoolofo dákọ̀ ẹ̀
wípé wọ́n endorse Bọ́lá Tinubu. To God be the glory. Mo fẹ́ràn Alhaji Tajudeen Adigun. Mo fẹ́ràn máa yẹn púpọ̀. Kennedy tí mo fi fẹ́ràn ó wà transparent. Yorùbá World Congress ẹgbẹ́ téèyàn lè tẹ̀lé ni because ẹgbẹ́ wọn létò, ẹgbẹ́ wọn wà straightforward, kò wá sí atọrọjẹ láàrin wọn débi tí wọ́n lè dúró de owó Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tó ṣe nǹkan rí. Ní tí wọ́n pè wá sákìyèsí ni pé ọmọ ẹni òsèdí bẹ̀rẹ̀ kákólẹ̀kẹ̀ sídọ̀ ọmọ ẹlòmíì. Ẹ̀yin ọ̀tẹ̀lé wọn nu wàhálà ilé ayé tí ń rùn kò sẹ́ni tó fọ̀ sí ẹ. Tẹ́ni Omoolofo jíjáde tó jáde lójoojúmọ́ kò ju pé kó o pe Tinubu lórúkọ kó o bú ìwọ ìbání bàbá tó dáa bẹ́ẹ̀ ọmọ pé lóríṣiríṣi orúkọ tó ń pè é. Béèyàn bàbá àyàn jẹ́jẹ́ kó nídìí. Bọ́lá Ahmed Tinubu ló sọ pé kí bàbá tí ó kú nù sẹ́. Bọ́lá Ahmed Tinubu ló ní kíyà rẹ̀ ọmọ yẹn yọ. Bọ́lá Ahmed Tinubu kọ́ ló ní kó lọ ṣẹrú nílẹ̀ òkèèrè. Bọ́lá Ahmed Tinubu ló ní kí ọwọ́ rẹ̀ ọmọ tẹnu. Bọ́lá Ahmed Tinubu kọ́ ló ní kó ọmọ gbáwọn èèyàn lórí ètò. Bọ́lá Ahmed Tinubu ló ní kó ọmọ fárí olórí kó tó jẹun kó tó ṣe nǹkan rí. Fẹ́nẹ́lẹ́ nílẹ̀ bọ́ọ̀ bá dẹ̀ fílẹ̀ a fún ọ lóṣù 6 fi bú Bọ́lá Ahmed Tinubu. Èmi Àkàndá fún ọ lóṣù 6 fi bú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Mo fún ọ lóṣù 6 fi bú Professor Banji Akíntóyè. Mo fún ọ lóṣù 6 fi bú anybody tó bá wù ọ́ láti bú tọmọ tó lè sọ̀rọ̀ sí including myself. Mo fún ọ lóṣù 6 ọ padà jó tán náà ni àbẹ́là ni ọ́. Ó ti dàbẹ́là ọjọ́ tó ti mẹ́nu lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọjọ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ló ti ń kájọ́ bó o ṣe fẹ́ jó tán. Ǹjọ́ náà ló ti tanná sórí ara rẹ̀ o sì ti ń jó lọ díẹ̀díẹ̀ ọ̀ wà relevant mọ́ o lè wà relevant mọ́ agídí ló fi ń ra relevancy. Are you getting me now? Ọ̀sàmọdé ọ̀jẹ̀ ń lè bú ọ̀sàmọdé ọ̀jẹ̀ ń lè bú ó sojú jíjì bíi tòkù ẹ̀kẹ́ yọ pálọ̀ yọ yàrá. Ìyá yẹn ẹlẹ́nu sómúsómú bí ẹni fi sìgá ràn ná bí ẹni fi sìgá ràn ná bí ẹni fi sìgá ràn ná. Ẹlẹ́yìn gbàkúngbàkún bí ẹni dìrù fún tàṣín bí ẹni dìrù fún tàṣín bí ẹni dìrù fún tàṣín. Tá ò bá gbàgbé ọ̀rọ̀ àná àwòrán rẹ̀ ni. A lè gbàgbé ọ̀rọ̀ àná eléyìí kò ní ìdíkárè èèyàn kankan bá ṣe. Àtẹlẹ́dẹ̀ àtọmọ ẹ̀ wọ́n ti tẹ́rẹ́ ṣe tẹ́lẹ̀. Àrájú kálókù kí là ń bá káàkiri gan-an. Tí ìbá ṣe pọ́kùnrin kọ́lọ́ mọ̀ sánú ọkùnrin ni o. Èyí ò fi yẹn sílé yọ ọmọ dọkà láàmú. Ẹ mọ̀ dí ìjà tálákọrí rẹ̀ ń bá mi jà gan. Ó fẹ́ kí n mọ̀ báyà ọmọ mi jà láì bá sọ̀rọ̀ ìtọ́wà ní máìndì ẹnu. Kò fẹ́ kájọ ṣe mọ́ pàápàá. Mi kan máa wá béèrè pé ṣé ìyá kìnrin wá bọ́ ọ bá lọ́wọ́ àhàn ṣé ẹ fẹ́ sọ pé kò sí nǹkan kan tó pa yín pọ̀ báwo ló ṣe máa gbà kó sùn lọ́dọ̀ rẹ alákọ̀ọ́rí aláìníyẹnu amúmímọ̀ràwé òpònú ayírádà dàbí mo ṣe dà ọlọ́kùnrin tó lóun ó jomi tó ro abirù sóró dàbí mo ṣe dà afọ́jú kan tó ní ẹja ṣeré òkú sísọ ọ fẹ́ sọ mí di dàbí mo ṣe dà mọ́yá yẹrí ẹ ọmọ yẹrí ẹ òkú ń bọ̀ ẹ ò pé ẹgbẹ́ ẹni làágúnyẹ́ wùrà pé bẹ́kùrọ̀ ọba soge ìwẹ̀gbẹ́ ẹ̀ lórí sani èmi Àkàndá ti kó lẹ́ni tẹ́nìkan lè fi ta yín mo ti dàgbọ̀ jẹ̀ nílé orin mo dàgbọ̀ jẹ́ nílé odò mo dàgbọ̀ jẹ́ nílé ewì mo dàgbọ̀ jẹ́ ń dèdè pépè ọmọdé tó bá kọyán tọmọdé tágbàlagbò tọmọdé bá kọyán àná àgbò fìtàn balẹ̀ bọ́mọdé bá wá kọyán tí ọmọ yẹn kọ tọkọ tí tọkọyán àgbà tí ò fi kónkóló sí láàrin tí ò fi kónkóló sí lórí. àgbọ̀ wa múrú ọmọdé bẹ́ẹ̀ á kàn sán bàdí náà ni bọ́ bá bojú ẹ̀yìn á nà ń pankẹ́rẹ́ bọ́ bá wá bojú ẹ̀yìn á dakúnlẹ̀ bọ́ bá tún wá bojú ẹ̀yìn láwa só lọ́wọ́ sẹ́yìn á wà bẹ̀rẹ̀ sí ní fún punishment oríṣiríṣi. torí pé lágbájá ṣe ó wà lọ́n sá. bọ́ ọ bá fẹ́ jájú wà àwọn ẹgbẹ́ bíi Peter tẹjọ́ ń kóra tẹjọ́ ń ṣèranù sòsì káàkiri náà ní ẹjọ́ fẹ́ra yín ní ẹjọ́ mọ́ sòsì ṣèranù yín káàkiri o. kí ló dé o ti gbàgbé pọ́rọ̀ ẹ̀yìn ni. èèyàn náà ń ṣe bí ọkọ original ṣé Peter ò níyàwó ńlé má bínú sí ò níyàwó ńlé ni. bí ò bá lé kan á di. òkè ó náà rọmọ pupa wẹ́lẹ́wà èèyà ẹ má bínú àjẹkù wa náà ní ṣàkó tẹnìkan bá jẹ́ èèyàn pé nìkan náà ní ó rí tuntun ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́gbà ẹlẹ́gbà. tí wọ́n bá ní
ex girlfriend ẹnìkan ní girlfriend ẹnìkan ex boyfriend ẹnìkan ní boyfriend ẹnìkan ex man friend ẹnìkan ní man friend ẹnìkan ex woman friend ẹnìkan ní woman friend ẹnìkan àlòkù lọ́dọ̀ ẹnìkan tuntun lọ́dọ̀ ẹlòmíì. wẹ́ẹ́ báwa náà ṣe bá náà nu asálò tí abẹ náà la fi lẹ̀ bẹ̀. kéèyàn ó gbó bí ajá dọ̀la kọ̀ràn wá mi tá a dà sẹ́yìn de ra ni kò mọ́. bó tún sọ̀rọ̀ sí mi bó tún pòwe mọ́ mi ń tún jáde lọ́la nítorí tiẹ̀ ń tún wá fáyẹ̀. ṣùgbọ́n má gbàgbé pé mo ní kọ́kọ́rọ́ rẹ lọ́wọ́ n ò tí ì rìlíìsì ẹjọ́ tí n bá rìlíìsì ẹ̀ lọ́pàánumọ́ lórí ẹ̀rọ ayélujára tó ní jáde mọ́ rárá. gbogbo wọn bá tí mò ń ṣe ìrànlẹ̀ ni o tips of iceberg náà ń pè é àwọn ilé ìbonu ló pé bẹ́ẹ̀. wọ́n á ní kínkínní tíntínní báyìí náà lérí ìtọ́wò lámàdùn ọbẹ̀ ni. Yorùbá ń gbìyànjú nínú ọ̀tẹ̀ tí wọ́n bá ti fẹ́ gbé nìyàn ṣe. ọ̀tẹ̀ náà da ọ̀tẹ̀ á máa jẹ́ kéèyàn strong sí bọ́n bá ti ń dìtẹ̀ rẹ nìwọ́ mọ gbìyànjú láti jáde kó nínú ọ̀tẹ̀ tí wọ́n tì ọ́ mọ́. bọ́ bá ti wá yọ jáde òun ò ti ṣẹ́gun nù bọ́ bá ti wá ṣẹ́gun tó ti strong sí bọ́ bá ti wá strong sí agbára ẹ tó ti lé kan agbára ẹ bá tó ti lé kan ìrírí rẹ ti lé kan sí. well mo ní woman kan jáde ìpè tá a wí ìpè kẹrẹbẹtẹ ọ̀pọ̀ ju o I play voice note ẹ̀ I play voice note sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dúró ẹ bá ń béèrè náà ẹ má bínú ẹ dákun ṣé woman yẹn lọ́kọ ẹ má bínú kò yàtọ̀ sí òfìlì gàgà ti ṣe fíìmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ó ti bó gbogbo ara ti dáràn jẹ á jókòó pàtì kalẹ̀ sójú kan bẹ́ẹ̀ ń rò pé máa ń dìde lójú kan bẹ́ẹ̀ bí abẹ náà ni ó ti jẹ àárọ̀ ni ó ti jẹ tọ̀sán bóyá ní fi ń wẹ̀ báwọn mọ̀ ga o apàtì alápà ṣé ọlọ́kọ sá ẹ̀yin tẹ́ ẹ má bínú sọ́lọ́kọ mọ́ lọ́kọ rẹ̀ sí wá ń súnmọ́ ebi ṣe ń sọ̀rọ̀ náà nu tí ọkọ ẹ fi ń bá gbélé ìjọ́rí tí wọ́n yìí lọ́kọ ńlé ná ìwọlé wọn sọ̀rọ̀ bá nǹkan lọ́kọ ńlé kọ́kọ́ rẹ̀ ọ̀dẹ́ mọ́ lè kọ́sàn ọkọ ẹ̀ láti di gbẹ̀wù dání ń ṣe kójò ní ń bọ́kọ ẹ̀ owó tán bá pàmì YouTube náà ni yóò fi ṣe lá yóò fi sọ̀rùn lá wọ́n rò mọ̀lá sí wọ́n fi nǹkan gbé nǹkan lẹ̀ ọkọ náà ní lẹ́nu ọ̀rọ̀ náà ń gbọ́ iye obìnrin bá ti ń sanwó ilé ìwé àwọn ọmọ tọ́jú ní tó wá ń rò mọ̀lá kí baálé ẹ̀rù tó dé wá lọ pé ọ lẹ́nu ọ̀rọ̀ kò lé lẹ́nu ọ̀rọ̀ ẹjọ́ bú Professor Banji Akíntóyè dáadáa ẹjọ́ bú Gbòho dáadáa yóò jò tán kò ní pẹ́ jó tán àbẹ́là ló náà ẹgbẹ́ lùsà wọn ti kóra wọn jójú kan ẹsẹ bẹ́ẹ̀ sì yọra yín sọ́tọ̀ ọ̀hún agitation Yorùbá ọ̀kan yín mọ́ honestly mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkankannu ẹ ń bá dárúkọ Yorùbá nation láàrin yín kan lẹ̀ lóko you mean not well for Yorùbá land for Yorùbá nation àwa tá a mí ní wẹ́ẹ̀lì fúnra Yorùbá tọ́jẹ́ lórí ẹ̀mí wa ló ti wà tọ́jẹ́ tọkàn tara ni àwa là ń sọ fún pé kẹ́ ẹ ní plan B àwa là ń sọ pé kẹ́ ẹ ní plan B àwa náà la tún wá ń sọ pọ́ mẹ́nu òsèdí bẹ̀bẹ̀rẹ̀ kákólẹ̀ kẹ̀síre ọmọ ẹlòmíì Jàgàròdì lọ sọ Bọ́lá Ahmed Tinubu ó Jàgàròdì o kò Jàgàròdì o gbogbo tí ẹ̀dá wálé ayé wá dà ló ti dà kò sí kankan nú ọmọ ẹ̀ tó lè dàbí wọ́n ṣe dáhùn ìwọ náà ṣe sánà bí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ bí yóò ṣe nítumọ̀ bí ìṣẹ́ ti ń ṣẹ́ ọ bí yóò ṣe kú lórí ìrandíran rẹ ìyá irú tí kò mórù sẹ́pẹ́ ìyá tá a jẹ ńgbà tá a wà kékeré tá a fi dàgbà àgbàdúrà kí kankan náà àwọn ọmọ wọ́n jẹ́ Bọ́lá Ahmed Tinubu ti kópa tiẹ̀ even lẹ́yìn February kọ́mọ wọlé election the man is still a winner lára àwọn tí ò fẹ́ràn rẹ̀ lèmi Àkàndá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lónìí èèyàn mẹ́ta ní bẹ lórí tábìlì wa ọmọ Yíbò kan Fúlàní kan Yorùbá kan no amount of money lẹ́lẹ́ gbé Fẹ́mi Àkàndá kí n wá sọ̀rọ̀ Peter Obi dáadáa lọ́la láéláé because kò lọ́pọlọ ìṣèlú ọmọ wípé àwa kan wà tó jẹ́ pé kí nǹkan tó tẹ́ wa lọ́rùn ọmọ ń pẹ́ nǹkan tẹ̀mí gangan bá ṣe kó tó tẹ́ mi lọ́rùn ọmọ ń pẹ́ that is the reason why tí mo fi máa ń dá best of the best mọ̀ bí n bá ra àwọn èèyàn tó good máa sọ pé máa yẹ good ìbáà jẹ́ ní acting ìbáà jẹ́ ní comedy ìbáà jẹ́ ní presentation
ìbá jẹ́ ní any aspect of life màá sọ pé máa yẹn good. Kéèyàn já mòfin kó jẹ́ engineer kó jẹ́ teacher màá sọ fún ẹ pé máa yẹn good. Mo dá talent mọ̀, mo dá expert mọ̀. So torí pé ẹ̀yin ọ̀lọ́pọlọ ni ó jẹ́ kẹ́ ẹ dáyàn mọ̀. Ká fi sentiment sẹ́gbẹ́ kan irrespective tó òkè Bọ́lá Ahmed Tinubu ti ṣe sẹ́yìn capacity ẹ̀ ní ká fi jọ́ọ̀jì ẹ̀. Kò sí nǹkan tó kan èmi pẹ̀lú age ẹ̀. Kí ni age Buhari? Buhari is now 80 years. Ẹ dìbò fún at the age of 72. Ńgbà tẹ́ ẹ dìbò fún at the age of 72 lọ́kàn yín kò ní pósù mẹ́fà ń bẹ̀ tí ó fi kú tọmọ yín ó fi jẹ pírẹsidẹ́ǹtì because lọ́kàn yín wọ́n máa promote igbákejì sáàrẹ ẹni tẹ́ ẹni yóò kú ọmọ kú sẹni tó ń dán lójú tí ń kọ mọ̀nà bíi jíngí tó wá dàbí ọ̀pọ̀lọ́ lójú ẹlẹ́gùsí wọ́n á lé fùrùkọ́kọ́ ó wá sọ̀rọ̀ ìdàgbàdo onúgò ẹ̀ kàn máa lójú náà kò sí ní tẹ́ẹ̀fì ṣe ẹ̀ ṣépè fún kò sí ní tẹ́ẹ̀fì ṣe wọ́n rú pósí nítorí ẹ̀ kò sọ nǹkan kan kò torí ẹ̀ kọ́ mọ́ jẹun kò dẹ̀ torí ẹ̀ kan sọ pé òun kọ́ láàrẹ Nàìjíríà mọ́ yóò parí ọdún mẹ́jọ rẹ̀ ṣáńgílítì. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń rokúro Bọ́lá Ahmed Tinubu náà bóyá kẹ́ lè bá tètè kú ni èèyàn rokúrò yan bóyá kíkú yín ó lè bá tètè yá ni tá a mọ̀ tó bá jẹ́ ẹ̀mí ẹ̀ ògùn ẹ̀mí ẹ̀ òsèkínní kan oyè ó sì kì kan ó lọ́yọ́ láìsàn kan ó lárùn kan ìwọ kọ́ lọ Ọlọ́run atúndé kò ì ṣetán tí wọ́n pa á. Sẹ́ẹ̀mọ̀ pé tó bá kú sẹ̀tìmọ̀ ń wó gbé fún igbádogóje Fúlàní náà nu ìkòkò bàbá àsásùn kọ́kọ́ jó débẹ̀ náà. Bá a bá fọkàn sí pé igi tútù igi gbígbẹ ó wò ó gbígbẹ a sì dúró táǹdí tútù ó sì máa wó. Ọlọ́run ní ń pín Ọlọ́run ní ń pín kú kò sẹ́ni tó lè pín. Ọjọ́ tí kú ọ̀pá wá ẹnìkan mọ̀ ibi tí ọ̀pá wá sí kò yé èèyàn irú ikú tí ọ̀pá wá kò yé èèyàn ẹni tí kú kàn kò sẹ́ni tó lè sọ. Ńgbà tí Tenny Omoolofo ní Alhaji Tajudeen Adigun ó ẹ̀ńdọ́sì Bọ́lá Ahmed Tinubu mọ́láwa yìí náà wà ń bẹ̀ àwa yìí náà fọwọ́ sí àwa ìṣẹ̀yẹ tí ké lójò tí ilé ké lẹ́rùn àwa ìṣẹ̀ tí ọmọ sọ̀rọ̀ kan ta tọ́jẹ́ pọ́tọ̀ ní tí ọmọ sọ lábẹ́lẹ̀ no I will always come straight. Awíkòǹkò wọn ń pè mí if I want to support Bọ́lá Ahmed ní màá campaign fún Bọ́lá Tinubu lọ́la màá campaign fún lójú táyé I don't send you. Ẹnìkan kan ò bọ́ mi nínú yín iṣẹ́ tèmi lèmi ń ṣe ẹ̀yin lẹ́yà yàbá Yorùbá nation ló mú ẹ wá mo dẹ̀ ti béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tí Yorùbá nation bá lọ ẹjọ́ kẹrù sọ́kọ̀ ni bí babaláwo bá kó kù tó ń tọpọn fáẹ̀ ẹ̀yin tẹ́ wá láti fracas ẹ padà fracas because kò sí nǹkan tẹ́ fẹ́ sọ táyé fẹ́ gbà yín gbọ́ táyé fẹ́ gbọ́ lẹ́nu yín ibi tí wọ́n ti mọ̀ yín nù ẹ dẹ̀ ti disappoint wọn alárìífín inú yín ó ti gbọ́ àwọn àgbàlagbà wọ́n ti mọ̀ pé gbọ́ àwọn àgbàlagbà everybody máa kàn dọ̀rọ̀ Awíkòǹkò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò sẹ́ni tẹ́mi ò lè kàn kó kò sẹ́ni tí ń lè fi gígùn lójú kò sẹ́ni tí ń lè sọ̀rọ̀ sí. Wọ́n ti mọ̀ mí sáàyè mẹ́ ẹni tí ó fẹ́ràn mi ẹni tí ó kórìíra mi mi ò sì gba àwọn ọ̀ràn èèyàn ní Kánò ń sì máa béèrè àlùbọ́sà oyún wèrè ni kò ná mi kólóbó. My own is to say it as it is to the best of my knowledge because ẹnìkan ìgbọ́n tán ìwọ̀nba bọ́gbọ́n mi ṣe mọ́ bọ́pọ̀ lórí mi ṣe mọ́ lèmi ṣe ń sọ. Ọwọ́ àtẹ́wọ́gbà tẹ́wọ́gbà àṣì I no send you. So ngbà tán wá take it personal débi pé woman yẹn lọ ń bu ìpèjólẹ̀ mo elémọ̀ tó sọ kútu wọ́wọ́ o yé ọ̀wá pọ̀pọ̀ jù mí. Ẹ má bínú jàre ẹ̀yin náà gbọ́ o kẹ́ẹ̀dẹ̀ fetí ẹ̀fọwọ́ di etí yín kan ìmọ̀ báwọn yẹn ṣe wọ́n tèkì nǹkan personal ìpè wèrè tí ń ṣẹ́ káàkiri ìpè tó yẹ pé orí tiẹ̀ gangan ni ó padà sí ìpè tó yẹ pé àwọn ọmọ ẹ̀ ti pín nígbà tó ti ṣe because ẹni tọ́lọ́hùn ò ṣépè fún tẹ wá ṣépè fún ẹ lè láìkẹ́ ẹnìkan kò túmọ̀ sí pé
ìpìní kàn ẹni tẹ́ ń gbìjà ẹ lè fẹ́ràn rẹ̀ àwọn tẹ́ ń ṣépè fún gèmí gangan lè mọ́ láìkí wọn ṣùgbọ́n wá ìta téèkì kan ní ìpásánà yes kílẹ̀ ta téèkì ọ̀rọ̀ Yorùbá pásánà bí ẹni pé ọ̀rọ̀ fámìlì wa gangan ni míwẹ̀ ọ̀rọ̀ fámìlì yín ò létò ọ̀rọ̀ fámìlì yín ò lójútùú ìgbésí ayé yín gangan ò fògo fọ́lọ́hun àwọn ọmọ yín gan àbí ìpabẹ́ńbẹ́ nù wọn gbogbo wọn kọ́ náà yàn tán yanjú gbogbo wọn kọ́ ló ṣeé fi yan gàn gbogbo wọn kọ́ ló ṣeé tọ́ka sí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ̀ máa jáde máa ṣépè fáwọn èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí yìí sọ̀rọ̀ ilé rẹ̀ mo wo program tí mo ṣe lánàá òpè lọ́gbọ̀n èèyàn ṣépè bẹ́ẹ̀ lọ rẹpẹtẹ kọ̀ọ̀kan rú wa ó ti mọ́ wa lára ńlẹ̀ wa fi ń san ọ̀rọ̀ àmì pẹ́ ẹ̀kẹ́ mi ti ń yọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ bá ń wò dáadáa ná ẹ̀kẹ́ yìí ti ń yọ o àbí ọ̀yọ́ bí mo jẹ́ǹjẹ́ 10,000 mi ò lè sanra àìlọ́rùn ọ̀pọ̀lọ́ ìṣètà láìrí nǹkan jẹ àìgùn kan láì dàgbà gúdúgúdú ìṣẹ́jú ìṣojúgbà dùndún gàgà gúgú kọ́ làtùpà ẹni ọba lè po ní tanná alẹ́ àjẹun olóńgè nìkan ni ọjọ́ tájá bí wọ́n ṣe máa ń nù ràn tiwọn nu báwa ṣe máa ń nù ràn tiwa nu bóyá ńlọ́jà lọ́pọlọ ọlọ́run ìpani lórí ọmọ fi irun gbọ̀n di ìpa mi lórí lóòótọ́ o àbí gbogbo ẹ̀ tí wá ń bọ́ sí wẹ́kú sọ́dọ̀ tèmi náà báyìí ẹ rí mo ti ń ta flot nínú ilẹ̀ mi o ti wá fi irun gbọ̀n di kọ́lọ́ wọn ṣàánú mi ni wúmà yìí ń ṣépè kí ló tán fi ń tèkẹ́ pásínà dọ̀sí mi pé saint làwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ má jà máa sọ̀rọ̀ bí saint ẹ má jà máa sọ̀rọ̀ bí ẹni pa mọ́ ẹ má jà máa sọ̀rọ̀ bí ẹni pa pé ẹ má jà máa sọ̀rọ̀ bí ẹni pé Yorùbá Nation ká wa lára ju ara wa lọ ká wá ṣépè látòní dọ̀la kò pé àpérí Yorùbá Nation gbà lọ́dún yìí kò pé àrígbà lọ́dún tí ń bọ̀ kò pé àrígbà 5 years to this time kò pé àrígbà 10 years to this time stop disturbing yourself stop fooling yourself. àdúrà ọ̀ràn ẹ dúró Tenny Omoolofo ń bó tiẹ̀ gbàdúrà kan kalẹ̀ ń jò ní tọmọ ń ṣàdúrà Yorùbá Nation everyday ń bó làdúrà wọn wà Ọlọ́run kò dànù náà ni ń bó ti mọ̀ pé nukọ́ lẹ fi ń ṣe sáwọn èèyàn máa dáwó àdúrà báwọn wọn gbé kán dáwó àdúrà o ẹ mà àwọn èèyàn kan bá wá gbàdúrà á sanwó fún wọn àwọn táṣẹ ń bẹ lẹ́nu wọn àṣẹ wèrè wo àwọn afàdúrà jagun àdúrà wèrè wo náà fi ń jagun tẹ́ ẹ̀ fi ń ṣe bísínẹ́sì tẹ́ ń pawó orí yín ọ̀sán tí ó gbà ẹ gbọ́ ẹ já gbọ́ o. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dé ilẹ̀ ìlérí gbogbo ẹ̀yin tẹ́ dúró nídìí àbòsí tẹ́ dúró nídìí àwọn ìka ènìyàn àwọn tí wọ́n lè kọjú ìjà sí Fúlàní tó wá ń kọjú ìjà sáwọn olórí wa. ṣé wọ gangan màmá tí ń sọ̀rọ̀ sóun gan kọjú ìjà sí Fúlàní wọ́n ṣe gbé K49 láwọn ọmọ ẹ lọ́wọ́ kó gbé kan lọ fèsì Fúlàní kan lọ́nu àbẹ́sẹ̀ ń rò wọ́ ẹsẹ̀ ń rò àwọn ọmọ ẹ àwọn wo ni ò lè kọjú ìjà sí Fúlàní ìwọ lè kọjú ìjà sí wọn. tí wọ́n ń fi ikú wá wọn kiri tí wọ́n ń yọ̀ nínú ohun tí ó. well tòótọ́ ni o àwọn kan fi kú wá Professor Banji Akíntóyè káàkiri o wọ́n pé kí babó ń babó jẹ́ra kú ẹ wáyé táwọn èèyàn wà desperate báyìí wáyé tíran Yorùbá ọ̀dà báyìí ẹgbọ́n tán sọ àwọn ìkí àásọ yẹ kó rí bẹ́ẹ̀ náà ni o ayé mọ̀ ilé o ayé wọn máa níkà o ayé wọn máa níkà o ẹ̀dá ayé wọn máa níkà o bàbá máa fi wá fáyé mu ayé máa níkà o ayé wọn máa níkà o àkàndá ayé wọn máa níkà o ẹ̀dá ayé wọn máa níkà o bàbá máa fi mí fáyé mu. wọ́n á bọ́ sọ́dọ̀ àdé wọn bèbè ẹ̀fìn wọlé ẹ̀ má ẹ̀jẹ̀jọ́ tó lọ́lẹ́ má ti ẹ má gbọ́ kọ́ lọ bá wọn kọ́ lọ sọ fún wọn. 3 in 1 ni o wọ́n ní 3 in 1. nínú tèmi mo fẹ́ kẹ́ tó ń ṣe bí káyé bàjẹ́ sódà tí bàtà yẹn bá bàjẹ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn ajẹ́lẹ́sìn fún un orí bàbá kí tó yẹn ní kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo fẹ́ kó tètè kú kó máa rà kó máa jẹrà tó bá jẹrà kó wá bọ́ sórí bàbá adéníran tó bẹ̀rẹ̀ sí gbòó kó bọ́ sórí gbòó tó bọ́ sórí fàṣà tí gbogbo wọn yẹn káyé wọn rà kó bàjẹ́ kó tó da nìyẹn fún wọn lẹ̀ ẹ bá dùn pléèdì fún wọn nígbà tó gbogbo wọn èyí tó wà ní Canada nù tó wà UK tó wà ní US
nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní sáàkì wọn níbi iṣẹ́ tó jẹ́ pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní di ẹni tó tayé ẹ̀rọ rádaràda ẹ̀rọ abáwò kò ní pẹ́ kó má tiẹ̀ pẹ́ rárá nísinsìnyí kó bẹ̀rẹ̀ kó bí wọ́n sọ nìyẹn ṣe gan. Can you imagine? Orin King Sunny Adé ni wọ́n lọ gbẹ́bọ wọn ní òòlù lọ́gànjọ́ òru nítorí àwa kòrókẹrẹ òdìlé aláwo kòrókẹrẹ òdìlé oníṣègùn ògùn òràn wá o ẹ má wulẹ̀ sáré ka tán. So nílé babaláwo tí wọ́n lọ wọ́n tún ṣe first note wọ́n lọ ilé aláwo nítorí Professor Banji Akíntóyè wọ́n ní kí bàbá oníbàbá jẹrà Yorùbá sì ní bàbá ń jà bíi tìkakúkọ kí ló dé ṣé ẹ ti romero yẹ fúnlé Yorùbá nìsàn lórí ni ẹ tí ì méèkì owó tó bó ṣe yẹ kẹ́ ẹ méèkì ẹ̀kọ́ kí ló kù tẹ́ ẹ tún fẹ́ gbà torí Ọlọ́run ara tí mo sọ ń gbà náà nù pé kí pòfẹ́sọ̀ fúnra lára wọn kí wọ́n resign káwọn gangan ó yẹ̀bá kú lórí ọ̀rọ̀ yìí sáà ẹ̀yin kọ́ ni Yorùbá nation o gbogbo wa ní Yorùbá nation o bí Jésù ṣe lágbára tó ó ní ọmọ ẹ̀yìn 12 Jésù fúnra ẹ̀ mọ̀ wípé òun ò lè dáwọn nǹkan kan sí lọ́jọ́ pé Táyé tẹ̀lé mi Káyìndé máa tẹ̀lé mi lẹ́yìn Ìdòwú ìwọ náà ká lọ Àlàbá ìwọ náà ká lọ Ìdògbé ọ̀yá já lọ Ìdòhọ ọ̀yá já lọ. táwọn wọn ò bá ti wá sí ń bẹ̀ ó láwọn nǹkan tí Jésù lè ṣe. So now ngbà tẹ wá ní kí bàbá ó kú ẹ̀já gbọ́ first note yẹn síwájú díẹ̀ sí. tí ò bá dára ẹ dákun ẹ bá wa fi ọ̀rọ̀ èpè kó ẹ fi ránṣẹ́ sí wọn Bíbélì wípé ká sọ fún ènìyàn búburú pé kò ní dára fún Ayọ̀ Brown kò ní dára fún àtiwá àtàwọn ológun ẹ Onítìrí Abíọ́lá mo dúpẹ́ ọlá Onítìrí Abíọ́lá tó ń kógun wá ja ọmọ Yorùbá inú ogun ló máa gbé sí o gbogbo àwọn supporters yẹ bàbá ológun yín tó ń lérí tó ń léka tó ló ń fẹ́ kọ́ta bàbá Akíntóyè kó máa rà díẹ̀díẹ̀ òun fẹ́ pa CSI òun fẹ́ pa bàbá Adéníran òun fẹ́ pa àwa tá a dúró déédéé lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bí Ọlọ́run ti ń bẹ ẹ ò ní délẹ̀ ìlérí gbogbo wa yìí la máa tẹ̀yìn lórí mọ́lẹ̀ wọnú ògo lágbára Ọlọ́run ogun yín á dà lé yín lórí gbogbo agbára yín á dà lé yín lórí ẹ ó ṣègbé bí Fáráò ṣe ṣègbé Fúlàní náà ní ká bá jà kí ló kọ ọmọ Yorùbá láti gbé kẹ máa fi èpè máa lé wọn kiri ẹ̀yin ọmọ Yorùbá dèrè nọ́mbà Ayọ̀ Brown nọ́mbà Onítìrí Abíọ́lá àlè Abíọ́lá tó lóun ìyàwó Abíọ́lá tí òrọ́kọ ti ẹ̀fẹ́ tó lọ ń jẹ́ nọ́mbà 18 nílé ọkọ ọlọ́kọ èèyàn tó ti mọ̀ bọ́ ṣe ń bá wọn tó wà níwájú jà ṣùgbọ́n tó gún dẹ̀ ń borí ẹ̀ ẹ bá mi fún lépè gbogbo wọn ìkọrin ìrásọnù kọjá káráyè wọnú ògo Yorùbá tuntun yìí ọ̀rọ̀ yìí ti kọjá eré kéèyàn kó wá sórí kiri kó máa sọ pé tọmọnìkejì òun kó rà dànù Ọlọ́run bẹ́ẹ̀ ti ń jẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin ogun ọ̀run o ẹ jẹ́ káwọn obìnrin wọ̀nyí àtàwọn supporters wọn kó rà dànù kó lọ ṣègbè sọ sígbó kó gbogbo ọmọ Yorùbá tẹrí wọn wọnú ọ̀run ògo gbogbo ọwọ́ tẹ́ ẹ bá gbé báyìí kẹ́ ẹ fi nara yín kẹ́ ẹ fi na ọmọ yín wọ́n lọ sórí sóyẹ kó rí bẹ́ẹ̀ wọ́n lọ àwọn ń gbé ẹrù kan tàbí àmọ́ òkè ń tú ó yá ẹjọ́ kó kẹjọ máa tú lórúkọ bàbá ẹ máa tú gbogbo ẹrù tàbí àmọ́ yìí tú tẹ̀ ń gbé kiri ẹ máa fúnra yín tú lórúkọ ọmọ kẹ́ ẹ máa tú kẹ́ ẹ ṣègbè sọnù sóyẹ kó rí bẹ́ẹ̀ gbogbo èpè táwọn ará Èkìtì tó ṣẹlẹ̀ ẹ lórí kó ṣẹmọ ẹ lára nígbà igba gbogbo ẹnikẹ́ni tó bá dúró níbi ìṣubú ọmọ Yorùbá nípa sọ pé a fẹ́ gba òmìnira ẹ wọnú ìgbèkùn kẹ́ bá jáde mọ́ láéláé ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa. ìyá ń tún laago sí i ó tún fa aago kẹ́yìn rẹ̀
sọ yẹ kó rí bẹ́ẹ̀ yẹn kọjá yìí lóòótọ́ o the truth need to be told. bá a bá wí àkú bá a sọ ọ̀run là ń lọ à ń bọ̀sibọ́sì àwa tiẹ̀ sì ń sọ fún wọn tẹ́lẹ̀ because kò sí irin tí wọ́n fi ru wa rọ àwa ti di egun ẹja àti di tọ́ọ̀gì láti inú oyún wá ọlọ́run ló ní kí màmí ó bí mi bó bá ń gbọ́ ọmọ tánú arúgbó bíwe paraku yí bàbá mọ̀ gánà èmi wọ́n ń sọ màmí bí mi tán báyìí àlàáfíà dé sára tiẹ̀ gan ni pé ọlọ́run ní bí ọmọ yìí olúwa ó ṣe pé mo rí bí. so àti Tenny Omoolofo àti sọ yẹ kó rí bẹ́ẹ̀ àtìyá àwọn ìyá òfò rẹ̀ àlẹ́ Abíọ́lá tí wọ́n kóra wọn jọ sí ìpín kan wọ́n ti bà Yorùbá nation jẹ́ Tenny ríbi tó fẹ́ padà sí fracas ń bọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ máa láǹdì láyé tiẹ̀ sí náà ń bọ́ lọ́ fẹ́ láǹdì ayé sí náà Tenny máa face anybody ẹ̀kọ́ lẹ̀ máa face anybody already láti face anybody ìyẹn ló máa jẹ́ kí ṣùgbọ́n ẹ̀ ò lè tètè yá kí parun rẹ kó bá a lè pọ̀ ní kó yé ọ Tenny Omoolofo kí parun rẹ kó bá a lè pọ̀ ní kó yé ọ kí parun ẹ̀ ó lè bá a tètè yá kankan ni ló fi mọ́ ọgbọ́n Yorùbá ní eléré tó forin èébú dìde kò lọ títí níràwọ̀ rẹ̀ torí tó bá kọrin mí yàtọ̀ sí tèébú wọn ní nǹkan bí ni ń gbọ́ jẹ́ pọ̀ tẹ̀ wọ́n ìmọ̀ á. so àwa tí a gbìyànjú láti máa yéèrè kí àtàyéèrè padà ọ̀rọ̀ àwa mọ̀ wípé entertainment là ń padà sí me personally culture tradition entertainment níbi tí mo máa parí life mi sínú. bó bá ń sọ̀rọ̀ nípa àṣà èmi Àkàndá wọ̀jìn mo mọ̀ ọ́ dáadáa. bó bá ń sọ̀rọ̀ nípa èdè èmi Àkàndá wọ̀jìn mo mọ̀ ọ́ dáadáa. when you are talking about tradition and history èmi Àkàndá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. and tó bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa entertainment I am a stand-up comedian. so ibi tí mo máa rọgbọ̀kú sí ń bẹ ni láìfù mi rọ̀ mọ́ ló fi ń gbọ́ pé mo ní mo fẹ́ kọ́lé àṣà. program mi kan ń bọ̀ lọ́nà má wọrí mọ́ tí màmá já Sister Tenny Omoolofo where do you end your life? where? because for your mind o ti ní lọ́kàn pé ò ní padà wá Nàìjíríà mọ́ pé ibi tó wà náà ló ń fẹ́ kú sí tó fẹ́ rà sí torí ẹ̀ lọ jẹ́ ọmọ kan everybody ń kó kọ́ ọmọ taṣọ àgbà mọ́lẹ̀ àwọn tí ò yẹ kó orí fín kọ́ ọmọ rí wọn fín ó fọkàn sí pé ò ní padà wálé mọ́. well ìjọ kan máa wà tí yóò sí ọbẹ̀ ayùn lè sì yún mí o jẹ́ ń lọlé ǹjẹ́ ó lè rìn ó lè yan fanda bíi tiwa. àwa ti sọ̀rọ̀ tó ti fà wá lásọ ya wọ́n ti fọlọ́pàá gbé a àti dọ́gba ẹ̀wọ̀n bọ̀ wọ́n rìmáàndì wa kò sẹ́ni tó dájọ́ ẹ̀wọ̀n kankan fún mi rí o ṣùgbọ́n rìmáàndì wa a ti kẹ́kọ̀ọ́ sí àti nírìírí sí i. ẹ̀gán wá dògo mo wá dé sí i lọ́rùn okùnbí tẹ́ fẹ́ ságbà ọ̀nà kan lọ́lọ́run ti mú yín o ọ̀rọ̀ kìí dùn mí kò sí ní tẹ́ ẹ lè sọ láyé tó lè change tí mo fẹ́ wá sọ ọ̀rọ̀ ẹ dùn mí I forget things easily as quickly as possible. bọ́lọ̀ ń sì dá mi nu ntí mo fi kọ́ra mi láti kékeré nu ntòlè máa farẹ̀wẹ̀sì ọkàn fún mi kó payà bá mi kó nǹkan kan mo máa ń gbàgbé as quickly as possible mi ì fi nǹkan kan sọ́kàn mi ì nírònú mi oh my God. So
now ọ̀rọ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀já play kan ká play ẹ̀ díẹ̀. ẹ dákẹ́ o olórí burúkú ọmọ ìrànkìràn kan bẹ́ẹ̀ ń bí o Kàbírù Ajagungbadé Sambulala ń bọ̀ lọ Jagungbadé lọ ìwọ àtàwọn ta lẹ́jọ́ ń Jagungbadé ó ní wèrè ń gbogbo àwọn òkè ìyá rẹ̀ wèrè bàbá rẹ̀ wèrè àwọn ọmọ rẹ̀ wèrè gbogbo ìdílé yín wèrè ó wá jẹ́ wèrè dìran ẹ̀ ń gbélé wèrè parapọ̀ wèrè sin gbogbo yín wín òkè no problem òkè Ọláyọmí Adéọlá náà ní wèrè àbí wèrè òkè wèrè ta mọ́wọ́ náà lábẹ́ aṣọ ìwọ náà ti ra wèrè ó ti ra náà wèrè orí gbogbo yín dàrú dànù ẹ ti ń sínwín. meanwhile bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ kò sí nǹkan tí ò fi búra wípé Professor Banji Akíntóyè ọ̀mọ̀ nípa fídíò tó ń wá ṣe ẹ gbọ́ nǹkan tí idiot yẹn ń sọ òpònú yẹn. kí ni bàbá ó ní bàbá wa fẹ́ wá sí ń ta tí kò sọ pé èmi kọ́ ni mo rán ni náà kò sí nǹkan tó kàn náà ẹni tó wá ṣe fídíò adọ́ọ̀tì ni kò ń sọmọdé wàhálà ilé ayé tiẹ̀ ni ntọ́ bá dúró lè fẹnu ẹ̀ sọ. Professor Banji Akíntóyè lè mọ́ sọ̀rọ̀ síta because àwọn àgbà kan ó ti pè é tíjà bá ń bẹ láàrin àti ẹ̀yin àti Professor Wálé Adéníran ẹ parí ẹ̀ láàrin ara yín àgbàlagbà làwọn méjèèjì mi ò rò pé kan máa fẹ́ fẹ̀dí ara wọn ta láàrin wọn bí ìbá ṣe kó dójú ẹ̀ tán so kí ló fẹ́ expect wọn láti wá sọ. Hello, ọdún ni bàbá ṣe program tí bàbá ní bọ́ọ̀kì bó tiẹ̀ wá jẹ́ pé bàbá ò rán káyé. náà ẹ ti máa mọ̀ wípé àwọn ladies yìí àbí àwọn woman ni o wọn ti ilé ti yẹ kó di grandma ó yẹ kó ti bímọ tí ọmọ bímọ tó bá bímọ tó ti ń bímọ sọmọ rẹ̀ títí ń bímọ náà ń wò yẹ́ àpàtì bí ṣe ń ṣe rádaràda lórí screen náà inú ọmọ tiẹ̀ náà dẹ̀ ń dùn pé màmá ń popular àbí màmá ń rojọ́ àbí àwọn èèyàn ń wo ṣó wèrè wo náà ń wò àwọn èèyàn ra stíkà fún ẹ mọ́ ra stíkà mọ́ ntọ́ tẹ̀bàtì náà nù tó fi ń rojọ́ fò tó fi jẹ́ pé ojoojúmọ́ sáà ní wákàtí 4 wákàtí 6 wákàtí 8 lẹ fi ń ṣòfò lẹ fi ń ṣètò ọlọ́run pín gbogbo alérè ṣá. bàbá kọ́ ló rán yín fún tó gbéyàn bá tiẹ̀ rán yàn wá tẹ̀ ṣojú ayé ìjẹ́ bàbá wá síta ó ní ìwọ ọmọ yìí kó tiẹ̀ ṣẹ́gbẹ̀ fún pé ìwọ ọmọ yìí bó ṣe máa rí fún ẹ̀ ní. o tún fẹ́ tẹ́jà ńlẹ̀ láàrin mi àti ọ̀rẹ́ mi. ìjà ló máa ń ṣe pé ìjà ìyá onítìrí ló máa ń ṣe. bàbá sì máa ṣépè fọmọ ọlọ́mọ kí lọ́kàn bàbá pẹ̀lú ọ̀rọ̀ tó wá sọ ntorí ńlọsọ ntọ́mọ̀ lọ́sọ àwa náà dẹ̀kín lẹ́yìn bó ṣe rí ìwọ̀nba tá a mọ̀ ń bẹ̀
best to his knowledge. ẹ má jà waste time lórí voice note yẹn. ní ọ̀dọ̀ Dúpẹ́ Onídìrí ntọ́ wà ní máìdí wọn pẹ̀lú àwọn àṣọ ẹlẹ́nu mímú bí abẹ́fẹ́lẹ́ tó kó sòdí tó rò pé àwọn ni yóò gbèjà òun. kò sẹ́lẹ̀ tó lè rescue ẹ o ńgbà tí ẹ̀sìn rẹ bá dé o ojú ẹ̀sìn mò ń wò tó sú yìí o kò dẹ̀ sẹ́ni tó lè dá dúró yọ ọ̀rọ̀. lóṣèlú òní wà rẹ́lífáǹtì nínú ọ̀rọ̀ ìran Yorùbá òní wà rẹ́lífáǹtì. nígun ọ̀dọ̀ wọn ntọ́ wà lórí ẹ̀mí wọn ni láti fa Professor Banji Akíntóyè ya pẹ́rẹ́pẹ́rẹ́. ntọ́ wà lórí ẹ̀mí wọn ni láti destroy olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. wọ́n ti mọ̀ pé Yorùbá nation ti crash already but àwọn leaders yẹn wọ́n fẹ́ tí àwọn apart. ìjọwọ́ tiẹ̀ ara nǹkan wọn àparò wọn ò wọrùn sọ́dẹ tọ́pa ó wá ń wọrùn sáàrò àparùn alákọ̀rí wọn ò wọrùn síyà àwọn onídìrí tó bà gbogbo nǹkan jẹ́ tí lọ́ ń mọ́jọ́ fún Yorùbá nation. ń bọ̀ o nǹkan kan ń bọ̀ tí mo máa padà torí ẹ̀ padà wá o ó lè má jẹ́ òní o. ẹnìkan ti ń sọ pé àwọn ti gba nation àwọn káwọn ti reclaim ẹ already káwọn kàn bẹ̀rẹ̀ ìjọba lókù. àwọn èèyàn tó fẹ́ para wọn ní ọdún ìpọ́ o ó láwọn ti reclaim ó láwọn kàn ń dúró de ọjọ́ tí Dúpẹ́ Onídìrí yóò sọ ọjọ́ tí àwọn máa lọ take over government. ẹ wọlé ìjọba alágòdì ẹ lọ lé Ṣèyí Mákindé kò ń bẹ̀ akínní ọmọ lọ́pọlọ o ẹ lọ àbèrè ẹ lọ rè lédèmọ́lá Adélékè kúrò ní orí àpèrè lórí ìjọba akínní mọ̀ gọ̀ o ẹ lọ Aláwùsá ń Kẹjà ẹ lọ lé Babájídé Sanwó-Olú kò ẹ dákun ṣé machine ni wọ́n rọ sínú ọpọlọ wọn ni àbíbọ̀ o ṣé wọn ò láròjinlẹ̀ ni ọjọ́ táwọn ó bẹ̀rẹ̀ sí í ṣèjọba ẹ má bínú o àwọn ìṣẹ̀dá èèyàn kan wà tó jẹ́ pé Ọlọ́run ti kó ọpọlọ gidi kúò ń bẹ̀ àbáwọn èèyàn kan ti kó ọpọlọ gidi kúò nú ọpọlọ wọn á kọ́ ọpọlọ èkúté sí i àgbẹ̀yìn lọ́pọlọ èkúté wà ìpàkọ́ lọ́wà ní ìmọ̀ bá gbàlagbà ṣe máa ronú débẹ̀ bí àwọn ti gbàjọba àwọn already àwọn ti declare àwọn dẹ̀ ti reclaim ọjọ́ táwọn máa bẹ̀rẹ̀ sí ṣèjọba ni màmá àwọn máa sọ táwọn lọ gbàjọba ọdún 2023 ọláwọn tí ó di mẹ́rù lọ́nu o kọ́ lọ́wọ́ ṣàánú wa because àwọn sọ́jà ti ń bẹ. so ẹ lọ tètè gbàjọba yín o well ní ọjọ́ Thursday ọjọ́ 26 oṣù kínní ọdún tá a wà yìí òun náà ni Yorùbá World Congress wọ́n ṣàgbékalẹ̀ ètò kan lé Ìbàdàn mọ̀pọ̀ ló ti máa wáyé gbogbo ọmọ Yorùbá pátápátá la retí ń bẹ̀ way forward for Yorùbá ọ̀nà àbáyọ fún ìran Yorùbá la pàkórí ẹ̀ gbogbo wa la máa wà ń bẹ̀ live and direct gbogbo ọmọ Yorùbá tó ní èròǹgbà kan tàbí kejì ẹ jẹ́ ká jọ wá jíròrò lórí ìlọsíwájú wa and let me add this ńbẹ ní Yorùbá World Congress ti máa endorse Bọ́lá Ahmed Tinubu sakata paralagba sí tọ́lọ̀rọ̀ tiwa kò sí nǹkan kan tá a fi ń bò ńbẹ náà ti máa endorse Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe ní London àbí wọ́n ti ṣe lẹ́kìtì wọ́n ń bọ̀ wá sí tilẹ̀ Ìbàdàn ní mọ̀pọ̀ ló ti máa wáyé aago 10 àárọ̀ lè tó máa bẹ̀rẹ̀ Thursday 26 January 2023 lágbára Ọlọ́run ikú ò ní pa wá àìsàn ní í ṣe wá lọ́jọ́
àtèmi àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ìpàjẹ́ balẹ̀ rò kò sí ní tọ́pọ̀ àgbàjẹ́ tá à ní bá polo orí ẹ̀ ń bẹ̀ àwọn tí ò tó nǹkan ṣe ni wọ́n máa ń dọ́ bójú sí irú wa kọ́ bí n bá support yẹn mo support yẹn tí n bá support yẹn mi support yẹn nu I own my life and I am entitled to my opinion and decision so n tó bá wẹ lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ Tenny Omoolofo mi ò wọ́ ọ̀nà ẹ o mo kàn fún ọ ní tips of high bag ni o látẹ̀yìn alligators tẹ̀ ń gbó bí ajá now ìtọ́sẹ̀lẹ̀ gangan ni pé láti ìgbà tí Yorùbá nation ti crash wọn ò rí owó pasápò mọ́ wọ́n dẹ̀ ti jókòó wípé ọ̀nà ìjẹ́ ti dí wọn wá fẹ́ lọ lọ́fẹ̀ẹ́ ọlọ́wọ́ kọ́kọ́rọ́ wọn ó fẹ́ fi kọ́yàn kó tó lọ ọmọ ọba wọn ò fẹ́ nìkan dáná jò kò fẹ́ dá nìkan ra jò ọ̀nwẹ̀ tí ó mú lọ ńlá àwọn èèyàn tí wọ́n rí tí wọ́n ń drag yẹn àbí ńlá àwọn èèyàn tẹ́ rí tán ń drag yẹn wọn ò dédé drag wa torí ipa nítumọ̀ ní society ni because ẹ lè rí ọmọ èèyàn kó máa sọ igi kó máa sọ òkò sórí igi tí ò léso lórí wọ́n ń lẹ̀kùn mọ́ wa torí pé aléso lórí aléso gidi lórí wọ́n fẹ́ ká ìsórí wa mu wọn wá na sùúrù sí wọ́n bá na sùúrù sí àwọn èso yẹn máa jábọ́ fún wọn láti mu bẹ́ẹ̀ ni tán bá na sùúrù sí wọ́n lè rọra gun igi yẹn wọ́n lè rọra gun igi wa kán dẹ̀ ká jẹ nínú àwọn èso yẹn because àwa ní nǹkan tí wọ́n lè pick lára wa àwọn ni wọ́n ní olówó wọn ò ní tí ó tà fọlọ́hún làákàyè wọn ò ṣe é tọrọ làákàyè ọgbọ́n orí wọn ò ṣe é tọrọ ọgbọ́n ìmọ̀ wọn ò ṣe é tọrọ ọmọ òye tí wọ́n ní ò ṣe é béèrè lọ́wọ́ Ọlọ́run pé fún mi lóye bíi lágbájá ẹ̀dí pé wọ́n ti tán lórí òró Tenny Omoolofo ń tiẹ̀ ẹ mọ̀ téèyàn ọ̀bá lọ́kọ mi mọ̀ ń tó olórí ìṣòro tiẹ̀ nìyẹn ṣá ó dẹ̀ ń complicate issue day in day out ni because kò sọ́kùnrin gidi tó fẹ́ akítata bóyá ẹ̀yin tẹ́ súnmọ́ tẹ́ bá láǹfààní àti bá sọ̀rọ̀ ẹ sọ pé mo ní kó cool ẹ̀ there because àwọn ọkùnrin gidi míì lè fẹ́ wá bọ́n ṣe rìn pé ẹ̀rọ mọ́kànlélẹ́ o màá tó mélèé tó fi ń sọ̀rọ̀ ságbàlagbà báyìí ó máa bú mọ́mì mi ó máa bú bá mi ilé ò lè bò lójú njọ́ Tinubu bí o lè fọ́ àpótí wọn mi lórí n tó ń ṣokùnfà ẹ̀ nìyẹn so kó mọ̀ kanra mẹ́rin gangan nìkan kọ́ ló ba yé ẹ̀ jẹ́ òun gangan nìṣòro ara ẹ̀ ogun ìdílé gbóògùn ogun alárùká gbóògùn ogun ara ẹni ní ògbètùtù tí ọ̀gbẹ́ bọ́ ìṣòro tí Tenny Omoolofo nínú so ó lè pè wá lórúkọ o pè mí lórúkọ kò fà mí nírun mú tí ń gọ́jẹ ni ọ̀jẹ́ kémi ọgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti gbéra wa lẹ́sẹ̀ so a lè ríra wa fín tó bá rí mi fín kò báàdì tó bá kàn mí lábùkù kò báàdì fi Chief Sunday Adéyẹmọ Ìgbòho fi kálẹ̀ wọ́n sọ̀rọ̀ sí mọ́ bó bá sọ̀rọ̀ sí ruwa ẹ̀gá lè mọ́ fún ọ lésì mọ́ mọ́ dárúkọ ẹ̀ mọ́ sọ̀rọ̀ sí mọ́ kọ wọ́ọ̀tì ẹ̀ kọ́ í ṣe ẹni àbùkù bẹ́ẹ̀ ni ẹni àpọ́nlé ni so ẹ yọ̀ǹda ẹ bá ṣe mọ́nu ẹ fílẹ̀ kọ́ mọ́ lọ lálàáfíà ẹ mọ́ drag ẹ̀ sí nǹkan tí ò nídìí nítorí gbé mi wá nù so gbogbo ẹ̀yin alligators ẹ má bínú o ọ̀nà jẹ́ ti dí o eléyìí ti dí o ẹ wọ́nà mi o ẹ tètè wáṣẹ́ mi ṣe tọ́nà owó fi máa wọlé fún ẹ sì lè rí mẹ́rin lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ wá nǹkan gidi láti máa sọ this time around o because nínú ẹ̀yà tó gbọ́n jù láyé ẹ̀yà tó lóye jù ẹ̀yà tó nímọ̀ jù ẹ̀yà tó nílàákàyè jù ìran Yorùbá ni if you are not making sense wọ́n máa sọ result ẹ fún ọ lójú ẹsẹ̀ if you are making sense wọ́n máa fún ẹ thumb up o lè make sense o lè máa make sense for 80 times tó bá ṣe mistake ẹyọ kan wọ́n fi kàn ọ́ lábùkù so èso oníyàwó onífọ́tò nìkan ni ká fààyè gbà láàrin ara wa ìyẹn ni wọ́n dùn ọ́nà kí n má bàa jẹ́kọ́ tó lè gba àkàndá ló ti ń wélé ọ̀jẹ̀nu mi lọ bí n bá wí lájò wọn ò ní gbé ránṣẹ́ lé abọ́ mi mọ̀ ré o abọ́ mi mọ̀ ré o mo ti jíṣẹ́ ràn mí abọ́ mi mọ̀ ré o ta ló rán mi ń sẹ́ Ọlọ́run ọba ni Ọlọ́run ọba ni Ọlọ́run ọba ni ògo fún bàbá ìlú kí ọ̀run ìwọ ló pín ẹ̀bùn tó pín dọ́gba àlámọ̀rí ọpọlọ òye ìmọ̀ làákàyè àgbékalẹ̀
wọn lọ́wọ́n ọba ló pín fún kálukú wa kò kàn pín dọ́gba ni má bínú ìyàwó wa má bínú àlè wa má bínú girlfriend wa má bínú woman friend wa ok kò sí problem ṣá ẹni eléyìí tó bá fọ̀ sí mbẹ̀ kò píìkì ẹ̀ ọgá ẹ̀ tiẹ̀ wọ́n tà sí wa mọ́ ó sáàtì lóò jẹ ó léegun ni dẹ́ fílẹ̀ má sọ gbọ́dọ̀ díẹ̀ wà ń bẹ̀ mọ́ ó gẹ̀ẹ́tì kò yẹ bye bye. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá dé Yorùbá TV níbi tá a ti ń ka àwọn àyọkà olóyin òwe Yorùbá TV níbi tẹ́ ti máa bọ́ òwe Yorùbá pàdé oríkì Yorùbá TV níbi tẹ́ ti máa bá oríkì orílẹ̀ yín pàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp abẹ́rẹ́ ní polówó ọjà tẹ́ fẹ́ kémi Àkàndá ó polówó ẹ̀ ẹ máa gbé bọ̀ +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjò àṣẹ o. ńlẹ̀ tìyá. Àkàndá mò ń relé mi o ilé mọ̀ ya yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn ilé tìyá Àkàndá mò ń relé mi o ilé mọ̀ ya yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn. Tí ń lọ dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn. Kọ́ ò mú un lọ alódọ́jọ́ mi rìn ká tó ríra dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn o ilé tìyá Àkàndá mò ń relé mi o ilé mọ̀ ya yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi alákàndá